àwọn kan ti lọ sí Mecca láti bí ìgbà tá a ṣe I think the 2 Ramadans ago wọ́n béèrè pé àwọn fẹ́ lọ sí Mecca the guest lecturer mo máa fún wọn ní bus ṣùgbọ́n guest lecturer èní mo rí i pé ó ṣe bọ́ọ̀sì ló ní jeep ló ní. So I provide a jeep fún guest lecturer èní. Àkìtẹ́ bó ṣe ṣe náà ni ó sì máa ṣe lọ. Bó ṣe ṣe náà ni ó sì máa ṣe lọ. Èèyàn ní ṣe èrò èyí kò pàpà yàgò. Bó ṣe ṣe náà ni ó sì máa ṣe lọ. Báwa gbàgbé àdéhùn ọ̀rọ̀ tájọ sọ. Lórí tó rán lára fa oko mọ́tò ló kù. Kẹsẹ̀ tó rán lára fa oko mọ́tò ló kù. Bàbá dáṣọ fọlẹ̀ níṣẹ́ náà láró. Ṣùgbọ́n ní lẹ́nìí láti rántí Ramadan lecture 2026 mo ti select mosque méje ẹyọ kọ̀ọ̀kan ní each of the geopolitical zones Ìbàdàn ilé Ìbàdàn oko Ìbàdàn sí Ìbàdàn oko gan mọ́ èmi àti bàbá Oyèrò lánàá à ń sọ̀rọ̀ wọ́n láwọn lọ sí village ní Òdìọdẹ́yálé mo ní láti lé ọ̀dọ̀ wọn sí airport Ìbàdàn bíi 15-20 minutes ni láti Òdìọdẹ́yálé sí airport Ìbàdàn bíi 12-15 minutes ni so ibo wá ní oko nínú méjèèjì. Ògbómọ̀ṣọ́, Ọ̀yọ́, Ìbàràpá, Òkè Ògùn 1 àti Òkè Ògùn 2 ó jẹ́ méje. I'll provide buses fáwọn mosque yẹn ó jẹ́ 7 láti máa fi fún ìrere Islam. Ẹ jẹ́ kí chief imam Ògbómọ̀ṣọ́ náà especially mo kí finally gbogbo aládùúrà pé ẹ̀mí arẹ́yìn oṣù gbogbo àwa tí a bẹ̀rẹ̀ àwọn ẹ̀yà máa ń pé lọ́dọ̀ ti tèmi àwẹ̀ méjì mò ń gbà níjọ́ kan mò ń gba ti Ramadan mo tún gba lẹ́ǹtì náà méjèèjì mò ń gbà papọ̀. Agbára Ọlọ́run gbogbo wa náà ni à á péjú ní ọdún tó ń bọ̀ fún Ramadan lecture. Ẹ kí n tó lọ there is àlàyé kan tí mo fẹ́ ṣe. Mo sọ fún bàbá Oyèrò lánàá.